ìnáwó àwọn agbébọn tú àwọn olùfarakásá mẹ́rìndínlọ́gbọ̀n sílẹ̀ lẹ́yìn asọyepọ-idunadura pẹ̀lú alága ìjọba ìbílẹ̀ Faskari nípínlẹ̀ Katsina. Mi olú Regina o, oògùn olóró àti ọtí mímu ló jẹ́ kó máa ṣìwàwù. Ned Nwoko ló tako ẹ̀sùn tí ìyàwó rẹ̀ fi kàn án. Àwọn Agbesunmomi Boko-Haram Sekupa Iko Awon Oloogun Ninu Ikolu Tuntun tó wáyé nípínlẹ̀ Borno. A ò ní gbà o, Sowore fakekọri fún bí Ileesẹ Ọlọ́pàá ṣe gbé ìkìlọ̀ kalẹ̀ lórí gigunle ìwọ́de níleegbe Ààrẹ Aso Rock l'Abuja. Ìdí rèé o tí Ààrẹ Tinubu yóò fi lulẹ̀ nínú ìbò ààrẹ ọdún 2027. Arẹ́gbẹ́ṣọlá ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Bawo baku, awon ní sinku awoo. Baale Masifa ilẹ̀ Ògbómọ̀ṣọ́, Àgbàoyè Gbadebo Oyebode Baba-awo darapọ̀ mọ́ àwọn baba ńlá rẹ̀ bẹ́tò ìsìnkú rẹ̀ yóò ṣe lọ rèé. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ìnáwó àwọn agbébọn tú àwọn olùfarakásá mẹ́rìndínlọ́gbọ̀n sílẹ̀ lẹ́yìn asọyepọ-idunadura pẹ̀lú alága ìjọba ìbílẹ̀ Faskari nípínlẹ̀ Katsina. Alága ìjọba ìbílẹ̀ Faskari nípínlẹ̀ Katsina, Honorable Surajo Aliyu Daudawa fúnra rẹ̀ ti wọ inú igbó lọ láti dúnàdúrà pẹ̀lú àwọn agbébọn kí àwọn olùfarakásá mẹ́rìndínlọ́gbọ̀n bá lè rí òmìnira ìtúsílẹ̀ gbà kúrò nígbèkùn àwọn ajínigbé agbébọn lágbègbè Tafoki nípínlẹ̀ náà. Ládùrú ìkìlọ̀ tó ń wáyé lemọ́lemọ́ látọ̀dọ̀ àwọn àjọ elétò ààbò àti àwọn aláṣẹ ìjọba fún àti tako ìdúnàdúrà pẹ̀lú àwọn agbésùnmọ̀mí tàbí àwọn agbébọn. Daudawa ló fojú rinjú pẹ̀lú àwọn ikọ̀ Fúlàní agbébọn náà tí wọ́n ti wọnú àdéhùn àlàáfíà pẹ̀lú ìlú náà. Ìdúnàdúrà ọ̀hún ní ògbóǹtarìgì adarí agbébọn Isiya Kwasin Garuwa léwájú rẹ̀, ẹni tó ṣàtọ́nà bí wọ́n ṣe tú àwọn olùfarakásá náà sílẹ̀ lọ́jọ́ Àìkú Sunday. Wàyí o, alága ìjọba ìbílẹ̀ náà ni wọ́n rí tó dúró lẹ́gbẹ̀ẹ́ Garuwa, ẹni tó dì àmọ́ra ohun ìjagun olóró ìbọn. Ìjọba ìbílẹ̀ Faskari, ọ̀kan lára àwọn agbègbè tó dojúkọ ìkọlù àwọn agbébọn nípínlẹ̀ Katsina. Agbègbè ìlú náà ló ń kojú ìṣẹ̀lẹ̀ ìpèníjà lemọ́lemọ́ àti wàhálà rògbòdìyàn látọdún díẹ̀ sẹ́yìn. Gẹ́gẹ́ bí ìròyìn Sahara Reporter ṣe ṣáájú gbé jáde síta, olórí àwọn ológun ti sọ wípé àwọn ti kíyèsí pé ìgbàkúùgbà tí àwọn èèyàn bá gbìyànjú láti ṣe àdéhùn àlàáfíà pẹ̀lú àwọn agbébọn níṣe ló ń forí ṣánpọ́n. Olórí ní iléeṣẹ́ ológun ọ̀gágun Christopher Musa ti ṣèkìlọ̀ fáwọn èèyàn Nàìjíríà tako ṣíṣe ìpàdé àlàáfíà tàbí dúnàdúrà pẹ̀lú àwọn agbébọn. Ó ṣèkìlọ̀ pé kàkàkéwé àgbọ̀n òdẹ níṣe ló tún le kókókó sí i. Ẹni tó ń sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò lédè Haúsá, ọ̀gágun Musa sọ wípé gbogbo àwọn tó ń gbìyànjú láti ṣe ìpàdé àlàáfíà pẹ̀lú àwọn agbébọn kàn tó ń fi ara wọn àti ìlú sínú ewu ni, nítorí pé àwọn agbébọn náà ń lo àkókò náà láti tún na ìyẹ́ wọn, tún dá ikọ̀ míì sílẹ̀ káàkiri lójúnà láti tẹ̀síwájú iṣẹ́ láabi wọn. Mi olú Regina o, oògùn olóró àti ọtí mímu ló jẹ́ kó máa ṣìwàwù. Ned Nwoko ló tako ẹ̀sùn tí ìyàwó rẹ̀ fi kàn án. Ned Nwoko ti sọ̀rọ̀ lórí ẹ̀sùn tí ìyàwó rẹ̀ tó jẹ́ òṣèré tíátà Regina Daniels fi kàn án. Aṣòfin ọ̀hún tó ń sojú ẹkùn ìdìbò àríwá ìpínlẹ̀ Delta ní òun kò fìgbà kankan lu ìyàwó òun, ṣùgbọ́n ìyàwó òun kúndùn lílo oògùn olóró àti mímu ọtí líle, ẹ̀sùn tí Regina Daniels kò tí ì fèsì sí. Nwoko nínú ọ̀rọ̀ tó gbé sórí ayélujára fẹ̀sùn kan ìyàwó rẹ̀ pé ó ń lo oògùn olóró tí òun sì fẹ́ rí dájú pé ó tẹ̀síwájú nínú ìtọ́jú rẹ̀ nítorí ẹ̀rù ààbò rẹ̀ ń ba òun. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun kò kọlù tàbí lu èyíkéyìí ìyàwó òun, ṣùgbọ́n Regina kúrò ní ilé nítorí kò ní àǹfààní sí àwọn ààyè kan. Ó sọ wípé Regina kò kí ń ṣe báyìí, ìpèníjà oògùn olóró àti ọtí mímu ló ṣokùnfà èyí. Nwoko tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀, ó sọ wípé ó gbọ́dọ̀ tẹ̀síwájú nínú ìtọ́jú rẹ̀, bí bẹ́ẹ̀ kọ́ ẹ̀rù rẹ̀ ń ba òun. Ó ní ní báyìí tó ti kúrò ní ilé lọ síbi tí yóò ti ní àǹfààní sí oògùn. Ó ní òun ní àwọn ìyàwó mi, èyíkéyìí wọn kò fẹ̀sùn kan òun pé òun lù wọ́n rí. Nínú fídíò kan tó bọ́ sórí ayélujára lọ́jọ́ àbámẹ́ta Sátidé, Regina fẹ̀sùn kan ọkọ rẹ̀ pé ọkọ rẹ̀ sọ fún àwọn ọmọ ìsọta pé kí wọ́n kọlù òun. Omijé ń bọ́ lójú Regina Daniel nínú fídíò náà tí ọ̀pọ̀ èèyàn sì yíká
tí wọ́n ń pẹ̀tù sí lọ́kàn. Ó ń pariwo pé òun kò lè gba nǹkan tí ọkọ rẹ̀ ṣe fún òun mọ́. Nínú fídíò tí ẹ̀gbọ́n Regina Sammy West gbé sójú òpó ayélujára Instagram, ó fẹ̀sùn kan Nwoko pé ó ń kọlu àbúrò òun tó sì sá kúrò níbẹ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀, Nwoko pèsè àwọn ẹ̀rí tó ṣàfihàn gíláàsì tó fọ́ àti àwọn ọkọ̀ tó bàjẹ́. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, Nwoko sọ pé oníjàngbọ̀n ni Regina, níṣe ló ń gbá àwọn èèyàn létí. Òṣìṣẹ́ 3 ló gbá létí láàrin wákàtí 48 tó sì ń ba dúkìá jẹ́ tó fi mọ́ ọkọ̀ láìsí ìdí. Òtítọ́ ni pé òun ti ní kó bẹ̀rẹ̀ ìtọ́jú níbi tí kò ti ní àǹfààní sí àwọn oògùn olóró yìí ní Asokoro tàbí ní òkè òkun, pàápàá ní Jordan. Ẹni ọdún 25 ní òṣèré tíátà ní Regina Daniels. Ó bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà ní ẹni ọdún 7 tó sì kópa nínú sinimá àkọ́kọ́ ní ọdún 2007, Marriage in Sorrow. Láti ìgbà náà, gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ó ti kópa ní ó lé ní 100 sinimá bíi Miracle Child, Python Girl, Spider Girl, Hanging Coffin, Jaja the Great, Queen Rebecca àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Regina Daniels fẹ́ bàbá ẹni ọdún 64 tó jẹ́ olóṣèlú ní ẹni ọdún 18 tí ìgbéyàwó náà sì pé ọdún 6 pẹ̀lú ọmọ 2. Regina ní ìyàwó kékeré fún Ned Nwoko. Ẹni ọdún 64 ní Ned Nwoko. Ó jẹ́ olóṣèlú àti agbẹjọ́rò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ned Nwoko lọ sí iléèwé gíga fásitì kan ní Staffordshire níbi tí ó ti kàwé gba ìmọ̀ oyè òfin. Lẹ́yìn tó kàwé ní ilé ọba UK, ó darapọ̀ mọ́ iléeṣẹ́ òfin ti ilẹ̀ Gẹ̀ẹ́sì ní Lincoln Inn. Ned Nwoko bẹ̀rẹ̀ iṣẹ́ amòfin ní ilé ọba United Kingdom níbi tó ti ní ọ̀pọ̀ ìrírí kó tó di pé ó padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Ní ọdún 1995, ó gba àmì ẹ̀yẹ agbẹjọ́rò ẹ̀yà aláwọ̀ dúdú tó mọ̀ iṣẹ́. Ọdún 1998 ni Nwoko padà sí orílẹ̀-èdè Nàìjíríà tó sì bọ́ sídìí òṣèlú ní ọdún 1999. Ó wọlé sípò aṣojú ẹkùn ìdìbò Aniocha Osimili ní ilé ìgbìmọ̀ kékeré láti ọdún 1999 sí 2003. Àwọn agbésùnmọ̀mí Boko-Haram Sekupa Iko Awon Oloogun Ninu Ikolu Tuntun tó wáyé nípínlẹ̀ Borno. Kàkà kéwé àgbọ̀n ó dẹ̀, níṣẹ́ ló ń le kókókó sí o. Àwọn agbésùnmọ̀mí Boko-Haram ti ṣekú pa ọ̀gágun adarí ikọ̀ 202 Tank Battalion Lieutenant Colonel Aliyu Paiko pẹ̀lú ọ̀pọ̀ àwọn ikọ̀ ọmọ ogun míì lákòókò ìkọlù tó wáyé lágbègbè Kashmiri níjọba ìbílẹ̀ Bama nípínlẹ̀ Borno. Ìṣẹ̀lẹ̀ yìí ló jẹ́ fífi ìdí múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ Ajé Monday. Adelé adarí lẹ́ka alukoro iléeṣẹ́ ológun ọ̀gágun Apollonia Anele ló kéde rẹ̀. Anele sọ wípé ikọ̀ ológun Adenkai gbéná wojú ikọ̀ àwọn agbésùnmọ̀mí, ṣùgbọ́n ó ṣeni láàánú pé ọ̀pọ̀ àwọn ikọ̀ ológun ló fara kásá nínú ìkọlù náà. Ikọ̀ ológun Joint Task Force Operation Adenkai lábẹ́ 21 Special Armored Brigade lọ́jọ́ 17 oṣù kẹwàá ọdún 2025 ṣàṣeyọrí nípa gbígbéná wojú ikọ̀ àwọn agbésùnmọ̀mí Boko-Haram ọ̀hún lágbègbè Kashmiri níjọba ìbílẹ̀ Bama nípínlẹ̀ Borno. Anele jẹ́ kó di mímọ̀ pé ikọ̀ ológun náà bà ibùba àwọn agbésùnmọ̀mí Boko-Haram náà jẹ́ lágbègbè náà, dènà ìgbésẹ̀ ìgbésùnmọ̀mí láti kọlu àwọn aráàlú àti láti da ọ̀rọ̀ ajé àti ọ̀rọ̀ ìlú rú. Ó fi kún lákòókò iṣẹ́ ètò ààbò náà, ikọ̀ ológun ilẹ̀ wa dojú ìjà ìbọn kọ àwọn agbésùnmọ̀mí ṣekú pa ọ̀pọ̀ nígbà tí àwọn míì na pápábora pẹ̀lú ọgbẹ́ ọta ìbọn. Ó ṣàpèjúwe àwọn ikọ̀ ọmọ ogun tó ṣubú lulẹ̀ lójú ìjà gẹ́gẹ́ bí akíkanjú tó jà fitafita fún àlàáfíà àti ìdúróṣinṣin orílẹ̀-èdè. Ó ṣe ìdánilójú pé orúkọ rere tí wọ́n fi lélẹ̀ yóò máa jẹ́ rírántí títí láéláé. Iléeṣẹ́ ológun ilẹ̀ wa Nàìjíríà yóò tẹ̀síwájú nípa bíbu ọlá fún ìfarajìn wọn tó gbé wọn. Olórí òṣìṣẹ́ níléeṣẹ́ ológun ọ̀gágun Olúfẹ́mi Olúyẹdé ti ránṣẹ́ ìbánikẹ́dùn sáwọn mọ̀lẹ́bí olóògbé. Ó ṣàpèjúwe wọn gẹ́gẹ́ bí bàbá, arákùnrin àti ọmọ tó ṣàfihàn ìgboyà tí ò lódiwọ̀n lákòókò ìdojúkọ wàhálà. Olúyẹdé tún fẹsẹ̀ ìpinnu ìfarajìn iléeṣẹ́ ológun múlẹ̀ nípa gbígbéná wojú àwọn agbésùnmọ̀mí ọ̀hún títí dìgbà tí àlàáfíà
àti ọ̀rọ̀ ààbò yóò padà bọ̀ sípò láwọn ẹkùn àti ní jákèjádò ilẹ̀ wa Nàìjíríà. Iléeṣẹ́ ológun rọ àwọn aráàlú àti àwọn iléeṣẹ́ ìròyìn láti yàgò nípa títan àwọn àwòrán fọ́tò àwọn akọni ológun tó ṣubú lójú ìjà káàkiri àfi tí wọ́n bá ti fi tó mọ̀lẹ́bí wọn létí lọ́nà tó yẹ lójúnà láti dáàbò bo iyì àti ọ̀wọ̀ ìdílé wọn. A ò ní gbà o, Sowore fakekọri fún bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe gbé ìkìlọ̀ kalẹ̀ lórí gígùnlé ìwọ́de nílégbèé Ààrẹ Aso Rock l'Àbújá. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn ẹgbẹ́ tó ń gbèrò láti ṣe ìwọ́de lọ́jọ́ Ajé nílùú Àbújá pẹ̀lú àṣẹ láti ọwọ́ ilé-ẹjọ́ pé kí wọ́n súnmọ́ àwọn agbègbè kan ní olú ìlú Àbújá. Adájọ́ MG Umar ló gbé ìdájọ́ náà kalẹ̀ ní ọjọ́ 17 oṣù kẹwàá ọdún 2025 nínú ẹjọ́ nọ́mbà FHC ABJ CS 2202/2025 tó wà láàrin ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, Ọmọyẹlé Sowore àti àwọn mẹ́rin míì. Èyí kò ní gbà wọ́n ní ààyè láti ṣe ìwọ́de ní agbègbè ilé ìjọba Aso Rock Villa, ilé ìgbìmọ̀ asòfin, iléeṣẹ́ ọlọ́pàá, ilé ẹjọ́, agbègbè Eagle Square àti ọ̀nà Shehu Shagari. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Benjamin Hundeyin nínú àtẹ̀jáde tó fi síta ní iléeṣẹ́ ọlọ́pàá yóò rí i pé òun mójútó òfin Nàìjíríà tó fààyè gba àlàáfíà lásìkò ìwọ́de yìí pẹ̀lú àṣẹ ilé ẹjọ́ àti ojúṣe iléeṣẹ́ ọlọ́pàá láti mójútó òfin iléeṣẹ́ ọlọ́pàá ń ké sí àwọn ẹgbẹ́ náà tí wọ́n ń pè fún ìtúsílẹ̀ Mazi Nnamdi Kanu láti tẹ̀lé òfin àti ìlànà tí ilé ẹjọ́ gbé kalẹ̀ fún wọn. Ìwọ́de yìí èyí tó wáyé lọ́jọ́ Ajé 20 oṣù kẹwàá ló ń pè fún ìtúsílẹ̀ olórí ikọ̀ IPOB Nnamdi Kanu, ẹni tó ti wà ní àtìmọ́lé láti ọdún 2021 lẹ́yìn tí ọwọ́ tẹ̀ lórílẹ̀-èdè Kenya tó sì ń kojú ẹ̀sùn. Hundeyin fi kún pé bó tilẹ̀ jẹ́ pé òfin fààyè gba aráàlú láti ṣe ìfẹ̀hónúhàn, ó gbọ́dọ̀ jẹ́ ṣíṣe ní ìlànà òfin. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àṣẹ ilé ẹjọ́ wà fún ààbò àwọn olùfẹ̀hónúhàn kì í ṣe láti tẹ ojú ẹ̀tọ́ wọn mọ́lẹ̀. Ìdí rèé tí àwọn fi ń gba àwọn èèyàn lámọ̀ràn pé kí wọ́n tẹ̀lé àṣẹ ilé ẹjọ́ kí wọ́n sì yàgò fún àwọn agbègbè yìí. Ó ní iléeṣẹ́ ọlọ́pàá yóò rí dájú pé èyí kò fa súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tí àwọn ó sì dáàbò bo ẹ̀mí àti dúkìá aráàlú. Ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Ọmọyẹlé Sowore ní tiẹ̀, ẹni tó ń pè fún ìwọ́de ìtúsílẹ̀ Nnamdi Kanu, bọ́ sórí ayélujára láti tako àṣẹ ilé ẹjọ́ tí iléeṣẹ́ ọlọ́pàá gbé síta lórí fífi òfin de àwọn agbègbè kan fún àwọn olùfẹ̀hónúhàn. Sowore sọ wípé kò sí ìdájọ́ ilé ẹjọ́ kankan tó lè dá ìwọ́de àti lọ sí Aso Rock dúró. Ó jiyàn pé àṣẹ ilé ẹjọ́ kò ní ẹsẹ̀ nílẹ̀ rárá nítorí wọn kò gbé jáde ní orúkọ olùjẹ́jọ́ tàbí ẹgbẹ́ tó ń wọ́de. Sowore fẹ̀sùn kan iléeṣẹ́ ọlọ́pàá pé èké wọn hàn síta. Ọ̀rọ̀ di ibò lọ yà mí nígbà táwọn ẹ̀ṣọ́ elétò ààbò yin tajútajú sáwọn olùwọ́de tó ń pè fún ìtúsílẹ̀ ajìjàgbara fún òmìnira orílẹ̀-èdè Biafra Nnamdi Kanu l'Àbújá láàárọ̀ ọjọ́ Ajé. Ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Ọmọyẹlé Sowore ló ṣáájú àwọn olùwọ́de náà, bó tilẹ̀ jẹ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá ti fi ìkìlọ̀ síta ṣáájú ìfẹ̀hónúhàn ọ̀hún. Níṣẹ́ làwọn olùwọ́de ń ké gbàjarè síta pé kí ìjọba fi Nnamdi Kanu sílẹ̀. Wọ́n ní ẹ̀tọ́ àwọn ni láti ṣe ìfẹ̀hónúhàn káwọn ọlọ́pàá tó yin tajútajú láti tú wọn ká. Ṣáájú ló ti kéde pé ikọ̀ agbẹjọ́rò 115 ti wà nílẹ̀ láti tako àṣẹ ilé ẹjọ́ náà ní kété tó bá jáde. Bákan náà ni Sowore kìlọ̀ pé àwọn kò ní fààyè gba kí iléeṣẹ́ ọlọ́pàá fi tipátipá mú ẹnikẹ́ni lásìkò ìwọ́de náà. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Etí tí ẹ̀ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́, yóò sì dára fún yín. Ìdí èrè o tí Ààrẹ Tinubu yóò fi lulẹ̀ nínú ìbò ààrẹ ọdún 2027. Arẹ́gbẹ́ṣọlá ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà kan rí Rauf Arẹ́gbẹ́ṣọlá ti sọ pé kò sí àní-àní, ó ní Ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò lulẹ̀ nínú ètò ìdìbò ààrẹ ọdún 2027. Arẹ́gbẹ́ṣọlá fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ níbi ayẹyẹ ṣíṣí ọ́fíìsì ẹgbẹ́ òṣèlú ADC nílùú Ìlọrin nípínlẹ̀ Kwara lọ́jọ́ àbámẹ́ta Sátidé ọjọ́ 18 oṣù kẹwàá ọdún yìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ sọ wípé ẹgbẹ́ òṣèlú ADC ló máa jáwé olúborí nínú ètò ìdìbò ààrẹ ilẹ̀ wa Nàìjíríà lọ́dún 2027. Arẹ́gbẹ́ṣọlá tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ òṣèlú ADC sọ pé tí ó bá dá ẹgbẹ́ òṣèlú APC lójú wípé lóòótọ́ ni wọ́n fẹsẹ̀ múlẹ̀ dáadáa,
wọn ò ní máa dúnkokò mọ́ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò káàkiri. Níṣe ni ẹgbẹ́ òṣèlú olóṣùṣọwọ̀ APC ń halẹ̀ mọ́ àwọn ọmọ ẹgbẹ́ àwọn nípínlẹ̀ Èkó, Kẹ́bì, Kaduna àti káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Arẹ́gbẹ́ṣọlá ní àwọn ẹgbẹ́ APC gangan mọ̀ pé àwọn ò fẹsẹ̀ múlẹ̀ tó bí wọ́n ṣe ń pe ara wọn. Bí bẹ́ẹ̀ kọ́, wọn ò bá máa farabalẹ̀ ṣe nǹkan. Arẹ́gbẹ́ṣọlá sọ wípé àmọ́ ohun yòówù tí wọ́n bá ṣe, ẹgbẹ́ ADC ló máa wọlé ìbò ààrẹ àti ìbò gómìnà láwọn ìpínlẹ̀ nínú ìdìbò gbogbogbò ọdún 2027. Lórí ọ̀rọ̀ àwọn gómìnà tó ń darapọ̀ mọ́ ẹgbẹ́ APC, Arẹ́gbẹ́ ní ọ̀tá aráàlú làwọn gómìnà tó ń ṣe léyìí àti wípé àwọn aráàlú náà mọ̀ bẹ́ẹ̀. Ó ní àwọn gómìnà yìí ti mọ̀ pé aráàlú kò fẹ́ àwọn mọ́ tẹ́lẹ̀ ló jẹ́ kí wọ́n máa hùwà tí kò tẹ́ aráàlú lọ́rùn. Bákan náà ni gómìnà ìpínlẹ̀ Kwara tẹ́lẹ̀ Abdulfatai Ahmed tóun náà wà níbi ayẹyẹ ṣíṣí ọ́fíìsì ẹgbẹ́ ADC nílùú Ìlọrin sọ pé ADC ṣetán láti gba ipò adarí orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2027. Ọ̀gbẹ́ni Ahmed ní omi tuntun ti rú, ẹja tuntun ti wọ̀ ọ́ lágbo òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà ìpínlẹ̀ Kwara tẹ́lẹ̀ wá sọ pé ẹgbẹ́ òṣèlú ADC ti wá ń gbáradì láti gba ipò ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2027. Báwo bá kú, awo ní sìnkú awo. Baale Masifa ilẹ̀ Ògbómọ̀ṣọ́, Àgbàoyè Gbadebo Oyebode Baba-awo darapọ̀ mọ́ àwọn baba ńlá rẹ̀ bẹ́tò ìsìnkú yóò sì lọ rèé. Gbadebo o, adé ọba o, ó di gbére, ó di kése. Gbadebo tó o bá dọ̀hún kó o sọ̀run re, ó di gbére, ó di kése. Àwáyé èkó òsì, ọ̀run nìkan làrìmabọ̀. Ikú tó pa Baale Masifa Àgbàoyè Gbadebo Oyebode Adéọba, ẹni tí í ṣe àgbà ẹlẹ́sìn àbáláyé, àgbà-awo tó tún jẹ́ olùgbélárugẹ àṣà àti ìṣe Yorùbá. Gbogbo èèyàn ọmọ ilẹ̀ Ògbómọ̀ṣọ́ nílé lóko àti lẹ́yìn odi ló ti ń ṣe ìdárò èèkàn láàrin àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ náà tó darapọ̀ mọ́ àwọn baba ńlá rẹ̀. Àgbàoyè Gbadebo, ẹni tó jáde láyé láàrin ẹni ọdún márùndínláàádọ́rùn sí àádọ́rùn ọdún, ló jẹ́ ẹni tí wọ́n bọ̀wọ̀ fún gidi gan, kì í ṣe fún ọgbọ́n àti gbígbé àṣà àti ìṣe lárugẹ nìkan, bí kò ṣe fún ìmọ̀ ìjìnlẹ̀ nípa odù Ifá tí Elédùà fi jíǹkí rẹ̀. Wọ́n ní babaláwo tó mọye odù tó wà nínú Ifá ni olóògbé ṣáájú ikú rẹ̀. Gẹ́gẹ́ bí olóyè àti ẹlẹ́sìn àbáláyé, Baale Adéọba gbé ìgbé ayé tó fògo fún Olódùmarè. Ìmọ̀ ìjìnlẹ̀ rẹ̀ nípa odù Ifá gbé káàkiri kọjá orílẹ̀-èdè Nàìjíríà lọ sórílẹ̀-èdè Gúúsù Amẹ́ríkà, pàápàá jùlọ ilẹ̀ Brazil, níbi tó ti fi ẹ̀sìn rẹ̀ sínú ìṣe nípa ṣíṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn níbẹ̀. Ó kọ́ wọn ní àmọ̀dájú nípa odù Ifá àti ìlànà rẹ̀ gẹ́gẹ́ bí àgbà-awo tó jẹ́. Ọ̀pọ̀ àwọn èèyàn ló ti ń sọ nípa ìgbé ayé àgbà babaláwo tó gbéṣẹ̀ náà. Àtẹlẹ́sìn Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí ló ń jẹ́rìí sí pé bàbá dáadáa ni Baale Masifa, àwọn sì gbọ́dọ̀ ṣe ayẹyẹ ẹ̀yẹ ìkẹyìn fún. Gẹ́gẹ́ bí ọ̀kan lára ẹbí olóògbé, olóyè Jẹ́kayìnfà Àkànwó Àyànwòye, ẹni tí í ṣe ààrẹ asùnyẹ̀rẹ̀ ilẹ̀ Yorùbá ṣe wí lásìkò tó ń bá akọ̀ròyìn wa ní ìkànnì Drive TV sọ̀rọ̀. Ó ní ó ti yẹ kí ètò ìsìnkú Àgbàoyè náà Baale Masifa ò ti wáyé láti ọjọ́ àìkú Sunday, àmọ́ àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí ní bàbá Baale Masifa ṣe dáadáa sáwọn. Wọ́n ní bàbá sọ̀tún sòsì láì bá ibì kan jẹ́, àwọn náà sì gbọ́dọ̀ ṣètò ìsìnkú wọn, ṣe ìmọ̀yì fún wọn. Ó wá ṣe lálàyé bí ètò ìsìnkú náà yóò ṣe lọ. Ó ní lọ́jọ́ ìṣẹ́gun Tuesday ní àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì yóò sì de ètò ìsìnkú ọ̀hún ní déédéé aago 11 òwúrọ̀ ní ààfin Baale Masifa. Ọjọ́rú Wednesday ní àwọn ẹlẹ́sìn Mùsùlùmí yóò ṣètò ìkẹyìn fún Baale Masifa, nígbà tí àwọn oníṣẹ̀ṣe ẹlẹ́sìn àbáláyé yóò ṣe kòkárí ètò ìsìnkú náà lọ́jọ́bọ̀ Thursday Àlàmísì. Ṣé báwo bá kú, awo ní sìnkú awo. Ètò ìṣẹ̀ṣe ni wọn yóò fi sìnkú gẹ́gẹ́ bí ìlànà tí Baale Masifa Àgbàoyè àti àgbà-awo nílẹ̀ Ògbómọ̀ṣọ́ náà là kalẹ̀ kí wọ́n tó dágbére fáyé. Gẹ́gẹ́ bí ààrẹ Jẹ́kayìnfà ṣe sọ, ó jẹ́ kó di mímọ̀ pé ètò ayẹyẹ ìsìnkú náà yóò wáyé lábẹ́ àṣẹ àti ìdarí Àgbàoyè Dókítà Àlàó Ọpẹ́ Ifá Mákindé, Àràbà-awo ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Ó ní ọ̀pọ̀ àwọn àgbà-awo àti oníṣẹ̀ṣe láti orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá
ló ń bọ̀ wá síbi ètò ìsìnkú Baale Masifa tó fi mọ́ àwọn àgbáwo láti ìpínlẹ̀ Ọ̀ṣun, Ọ̀yọ́, Ìbàdàn àti Èkó. Ààrẹ jẹ́ káyínfà sọ wípé àwọn yóò gbé ara olóògbé Baale Masifa lọ sí ilé ìjúbà onífá tó wà lójúde àgbàlá Masifa nílẹ̀ Ògbómọ̀ṣọ́ ní dédé aago 11 òwúrọ̀, níbi tí ètò yóò ti bẹ̀rẹ̀. Ní kété tí ètò náà bá parí ní ilé ìjúbà onífá, wọn yóò gbé ara bàbá lọ sí ibi tí bàbá yóò ti darapọ̀ mọ́ àwọn alálẹ̀ tí ètò ìwẹ̀jẹwẹ̀mu yóò sì gbìnàyá. Ó wá sọ lóhùn àrò, ó ní báwo bá kú awo ní ṣèdárò awo. Baale Masifa bàbá-awo ó di gbére, ó dárìnà kò, ó dojú àlá, má jọkùn má jẹ kòló, ohun tí wọ́n bá ń jẹ lájùlé ọ̀run ni kó máa bá wọn jẹ. Adéọba ó di gbére, ó di kése, gbogbo ọmọ ilẹ̀ Ògbómọ̀ṣọ́, gbogbo oníṣẹ̀ṣe, babaláwo jákèjádò àgbáyé ló ń ṣèdárò rẹ̀. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Etí tí ẹ̀ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́ láṣẹ Elédùà, yóò sì dára fún yín.